ó ní gbogbo wa gbogbo ẹ̀yin àfa gbogbo wa ẹ jẹ́ àjókòó ká lórí wa gbogbo ẹni tó ń lọ gba àkídà sùdíà tó ń débi tó ń kọ̀ǹdẹ́mù àwọn àfa ẹ ríṣẹ́ ṣe o. torí pé àkọ́kọ́ ní pé àgbẹ̀sìn lọ́dọ̀ sùdíà gbogbo àwọn baba ńlá la bá tí gbogbo àwọn baba gbogbo àwọn afa ńlá ńlá tá a bá tí wọ́n tẹ ilẹ̀ tí wọ́n mú ẹ̀sìn débi tí wọ́n mú débi tí wọ́n sì mú ẹ̀sìn dání kò sẹ́yìn tó gba ẹ̀sìn lọ́dọ̀ sùdíà ta ló tiẹ̀ ń jẹ́ sùdíà ńjọ́ náà. sùdíà wọn adélé ni yóò ní onísúfì ò dá kí ni wọ́n fi di ẹ̀sìn múlẹ̀ yìí tí ẹ bá ṣe tàṣọ́wùfù tí ẹ bá ṣe onísúfì. Allahu Akbar. sùdíà ó dé yóò ní gbogbo kíní kan lẹ́ ń ṣe igbá oko bàbá ṣáṣùn ṣé ẹ wo sàárè yín igbá oko kíní kan yóò wá bẹ̀rẹ̀ sí soríṣiríṣi wọ́n wá káṣọ lérí kan wọ́n máa wá rán mú lọ́dọ̀ wa ń bí. kò sọ́nà nu gbogbo èyí ni ẹni tó bá tẹ̀lé wọn ó sọnù yín sì sọ ìdí tó fi sọnù. tasawufu kò ṣe yọ kúrò ní ìsìlámù kò ṣe yọ kúrò ó lè pé wọ́n ń kèfèrí ẹni tó bá mọ̀ pé òun fẹ́ ṣe dáwà lóòótọ́ tí sùdíà bá ní dáwà ṣe kó fi ẹni tó bá ti bá nu mọ́ṣáláṣí ẹ fi wọ́n lẹ̀ ẹ lọ́ọ̀dọ̀ ẹni tí ò ti kírun rí. Allahu Akbar. èyí gbogbo èyí táwọn bàbá wa ti mọ kalẹ̀ ni ẹ má wo èyí tá nàbì sọ fún wa ní bashiru wala tunafiru ẹdùn àwọn èèyàn nínú ẹ̀sìn ni ẹ má lé wọn wọ̀yẹ́ síru ẹ jẹ́ kẹ́sìn rọrùn fún wọn ni wala tu'asiru ẹ má jẹ́ kẹ́sìn le líle tẹ́ ń lé nì náà ni wọ́n ṣe ń pè yín ní terrorist. Allahu Akbar. ìjọ tí Suudi àti Abdulaziz tí wọ́n gbẹ́jọba wọn kalẹ̀ monarchy tí wọ́n ń lò ní ìsìn tó ń jẹ́ Al-Saudi lásán ló gbé kalẹ̀ ni ó wá ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn àfáà ní pé ẹ bá ń wọlé àdúrà àfáà tó wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ ní Abdul Wahab Muhammad Abdul Wahab pé ìwọ bá ń ṣàdúà àfáà níwọ ó yẹ wọlé àdúà èmi ò máa gbalẹ̀ lọ máa fàdúà tì mí lẹ́yìn tọ́ wá fàdúà tì lẹ́yìn tán ó wá gba gbogbo lẹ̀ ó wá sọ di Mamlakatul Arabiyyatu Saudiya ó wá ní èyí tó kù ń bẹ̀ ní pé á pín méjì ni ìwọ fọwọ́ mú ẹ̀yin ni ẹ máa jáfa ẹ máa pè wọ́n ní alu sheikh òòrà wa á fọwọ́ mọ́lá ẹ máa pè wá ní alu Saudi wọ́n wá ṣe bẹ́ẹ̀ ni wọ́n gbalẹ̀ tán wọ́n wá ti rò ó pé táwọn bá rí àwọn èèyàn tí wọ́n ń kójọ tí wọ́n tún ń jókòó ṣe nǹkan kankan ó rọrùn kan gbàjọba yìí lọ́wọ́ àwọn pẹ̀lú ọ̀nà àdúrà táwọn láti fi mi àga máwọn dì. Allahu Akbar. òun làwọn wàá débi ìlànà wa wípé kinní kan mélòó ni wọ́n ṣe nú ẹ̀sìn gbogbo àwọn tó tẹ ẹ̀sìn ká pátá kò sí àmọ́ sùdí àánú wọn tó jẹ́ kí ìsìláàmù lágbára débi tó dé yìí sọ̀yìnwó mùsùlùmù àti Buhari sọ̀yìn Buhari amáṣọ ọmọ sùdí àní àbí lárúbáwá ni ṣé bá ọmọ Soviet ni ọmọ Russia ni. Allahu Akbar. Tirimizi sọmọ lárúbáwá ni wọ́n yẹ ṣe lárúbáwá Bun Sina kì í ṣe lárúbáwá ọmọ Persia ni. èwo lọmọ sùdí àánú tẹ̀sìn wa dúró tán tó fẹsẹ̀ múlẹ̀ táwa mọ́ṣáláṣí tẹ́yà sí pé wọn àwọn arẹ́ nìkan yọpọ̀ pátì mọ́ àfẹ́ntó wa mọ́ṣáláṣí tẹ́ni tó bá wà mọ́ṣáláṣí bá ṣàṣejù á rọra sọ fún un ní pé eléyìí lé àmọ́ ẹ kọ́kọ́ pé ẹni tí ò tiẹ̀ tí gbà náà
الله أكبر. ilẹ̀ ibo ń bẹ ńlẹ̀ kò sí islam ń bẹ ẹ kọjá lọ bẹ. Akwa Ibom ń bẹ ń bẹ ẹ kọjá lọ bẹ. Ládàmáwá ń bẹ ń lókè kínní bẹ ẹ kọjá lọ bẹ. Ẹ máa wá wí pé ẹnìkan ń fi ìka mẹ́ta ànábì ní ìka mẹ́ta la gbọ́dọ̀ fi jẹun kínní kan. Ìjọ ò béèrè dí tá ànábì fi ń fi ìka mẹ́ta jẹun irú oúnjẹ wo ló ń fi ìka mẹ́ta jẹ. الله أكبر. Oúnjẹ tá ànábì ń fi ìka mẹ́ta mú. Ẹ farabalẹ̀. Oúnjẹ tá ànábì ń fi ìka mẹ́ta jẹ àkọ́kọ́ ní pé kò kì í ṣe ráìsì. Torí ìka mẹ́ta ò ṣe é fi jẹ ráìsì. Kì í ṣe bà. Torí ìka mẹ́ta ò ṣe é bu ẹ̀bà. Èyí tá a bá kọ́kọ́ wò nìyẹn ń ti bárù bí umumi làfúzìlá bí khususi sábàbí. Dàbí dùn lànàbí èso ní fi ìka mẹ́ta mú báyìí jẹ. sallallahu alayhi wa sallam. Wàláàlì èyí tó jẹ́ ojúlówó iṣẹ́ ń bẹ́ńlẹ̀ tí a yà sí fúlùfúlù èlé iṣẹ́ òun la wá sọ di pàtàkì. Sọ ẹni tí o bá ti ṣe yún kì í ṣe mùsùlùmí káfíìr ẹ̀wọ̀n ìsìlámù wọn ò dá kíní kan ò dá ó lọ bẹ́ni tí ò tiẹ̀ kírun rí rárá. Ẹ̀wọ́n tó ń jẹ sàárà òkú kò dá kíní kan tí wọ́n bá wá kà wọ́n wá ka àdìsù jáfárì wọn kò sì síjú àdìsì jáfárù lọ àdìsì jáfárù Tani jáfárù kí ló sì sọ fún kí ló mú wátà nàbí fi sọ yìí pé isna'u li ali jáfárà ta'am fa qad asabahum ma asabahum ma yushgiluhum méjì náà ni. Jáfárù yìí kékeré ló kú. Jáfárù yìí kò ní nǹkankan ó ní gbogbo àwọn aráalé rẹ̀ gbọ́kànlé. Ànábì wa ní isna'u lahum ta'am ẹsẹ̀ ń jẹ lọ fún yín gbogbo yín ẹsẹ̀ ń jẹ lọ tó bá ṣe ń jẹ lọ níta ni ó jẹ tó ń jẹ bá pọ̀ èèyàn mẹ́wàá ṣe ń jẹ lọ àbógún èèyàn wọ́n ṣe ń jẹ lọ sílé wọn tó àwọn nìkan ni wọ́n jẹ oúnjẹ òun ni abẹ́ni tó bá tún wá tó bá tún jókòó ń bẹ̀ kó tún jẹ nù sàárà ni. Allahu akbar. Àwọn àdìsí wa ń bẹ tó tọ́ka wípé jẹun bí ẹ gbọ́dọ̀ ṣe oúnjẹ fún ẹni tó bá kú sọdakọtan kó máa jẹ sàárà fún. Àdìsí ń bẹ tíra rẹ̀ sì ń bẹ gbogbo mẹsáìbù pátápátá tó ní ká ṣe ń jẹ ó ń bẹ ẹ sì ṣe sàárà fún kódà ẹ lè gbé omi fún ẹ lè gbé kànga fòkù. Ibi táwa ń lọ kọ́ ni àyàbá gbogbo yìí.